ti gbajúgbajà ọ̀dọ́mọkùnrin olórin tàkasúfèé ní Ayọ̀ Ibrahim Balógun, ẹni tí gbogbo ayé mọ̀ sí Wizkid tàbí Mashola, tó sọ nípa máyégún gbogbo ilẹ̀ Yorùbá, tó jẹ́ olórí ọmọ ọba akilẹ̀ Ìjẹ̀bú, tó jẹ́ olú ọmọ ìpínlẹ̀ Èkó, tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú olórin fújì, èèyàn Alhaji Ọlásùnkànmí Wàsíù Ọmọgbọ́láhàn Àyìndé Marshal Nífowóṣe, ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate. Ọ̀rọ̀ tó sọ nípa bàbá náà ó mà ti di nǹkan ayọ̀ àti ariwo ńlá láàrin àwọn olólùfẹ́ orin fújì àti olólùfẹ́ Wàsíù Àyìndé fún rẹ̀, tí gbogbo wọn sì ń dunnú wípé ó ti fi hàn dáńgbà wípé Wàsíù Àyìndé kì í ṣẹgbẹ́ ẹnikẹ́ni nídìí iṣẹ́ orin fújì, àti wípé pẹ̀lú nǹkan tí Wizkid sọ nípa ẹ̀, ó fi hàn pé òun náà ní olórin àkọ́kọ́ nídìí iṣẹ́ fújì tó ní owó jù, tó òkìkí ẹ̀ tó sì tó kàn jù káàkiri Nàìjíríà àti káàkiri àgbáyé. Ǹjẹ́ irú ọ̀rọ̀ wo ni Wizkid ló sọ nípa Wàsíù Àyìndé tó mú irú àwọn ọ̀rọ̀ tá à ń wí yìí tó mú wá, èyí tó jẹ́ kí ó di ariwo lórí ẹ̀rọ ayélujára? Ẹ rántí pé láìpẹ́ yìí ó ní ìyá tó bí Wàsíù Àyìndé, ìyún Alhaja Halimat Abẹ́kẹ́ Akérédolú Anífowóṣe, ló jáde láyé lẹ́ni ọdún 105 years, tó sì jẹ́ pé káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà ní àwọn èèyàn ńláńlá, àwọn èèyàn pàtàkì láwùjọ náà ti ń lọ sí ilé ọmọ Ojúṣàgbọ́lá láti bá a kẹ́dùn ikú yẹ, kó tó di pé ayẹyẹ àdúrà ọjọ́ kẹjọ èyí táwọn mùsùlùmí máa ń ṣe fókù tó ń pè ní fìdáù ó wáyé fún ìyá Wàsíù Àyìndé ní ìlú Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, ìyẹn ọjọ́ 24 oṣù kínní ọdún tá a wà di 24th of January 2025. Ṣá o, lára àwọn èèyàn pàtàkì tó ṣàbẹ̀wò sí Wàsíù Àyìndé pàápàá lẹ́yìn ayẹyẹ fìdáù náà ó ní Wizkid, tí ọ̀pọ̀ àwọn èèyàn gbàgbọ́ pé ó ní olórin tí ó ní ẹnu tó gbajúmọ̀ tó sì lórúkọ jù láàrin àwọn olórin takasúfèé ní Nàìjíríà. ńlò náà má ṣàbẹ̀wò sí Wàsíù Àyìndé ní ilé ẹ̀. Lásìkò tó sì ṣàbẹ̀wò náà ní làwọn ọmọ Wàsíù Àyìndé iná máa ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún Wizkid tí wọ́n bá ṣàwàdà nínú ìbéèrè tí ọ̀kan lára àwọn ọmọ Wàsíù Àyìndé tó béèrè lọ́wọ́ Wizkid ni pé yàtọ̀ sí òun fúnra ẹ̀, olórin wo ni ó fẹ́ràn jù ní orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ olórin tó gbá tiẹ̀ jù tó sì mọ orin kọ jù. Níṣe ni Wàsíù Àyìndé jẹ́ kó di mọ̀ pé Wizkid jẹ́ kó di mọ̀ pé bàbá wọn yìí Wàsíù Àyìndé ó ní olórin tó ń fẹ́ràn jù ní Nàìjíríà tí orin ẹ̀ tí ó sì jẹ́ orin àkọ́kọ́ ní gbogbo Nàìjíríà. Ọmọ Wàsíù Àyìndé tó jẹ́ kó di mọ̀ pé kí ni Wizkid kí ló fẹ́ràn lára bàbá àwọn àtorin ẹ̀. Níṣe ni Wizkid tó jẹ́ kó di mọ̀ pé orin tó ń kọ kì í ṣe fún ìran ẹ̀ nìkan, ó ní fún ìran àwọn táwọn jẹ́ ọ̀dọ́ lásìkò yìí náà tún ni, nítorí pé orin ẹ̀ orin ńlá tó máa ń ní ìjìnlẹ̀ dáadáa ni. Látìgbà tí Wizkid tó ti sọ̀rọ̀ yìí ní àwọn olólùfẹ́ Wàsíù Àyìndé iná mà ti ń fò fáyọ̀ wípé kí odidi Wizkid tó jẹ́ ìlúmọ̀ọ́ká káàkiri àgbáyé kó tó fòǹtẹ̀lù irú olórin bíi Wàsíù Àyìndé pé òun ni àkọ́kọ́. Wọ́n ní nǹkan ńlá ni, ó sì fi hàn pé Wàsíù Àyìndé ló tóbi jù náà àwọn olórin fújì àti gbogbo olórin tó wà ní Nàìjíríà, ìyẹn àwọn olórin tí ò kọrin tàkasúfèé. Ṣùgbọ́n táwọn míì tán ṣàríyànjiyàn pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, ní tó wu Wizkid ló sọ, ní tó ń sì mọ̀ ló sọ, ká má ṣe máa kó gbogbo ẹ̀ pọ̀ bẹ́ẹ̀. Thank you.